Olúkáyọ̀dé Àkànní ikọ́ ọmọ òṣèpàrọ̀ ẹni bá ní òkú aṣáájú rẹ̀ kú ẹni bá ní ònù aṣọnù bí òkú ọ̀pọ̀ lẹ́jọ́ wáyé lọ́jọ́ òní ò tí wọ́n ti kú tí wọ́n ti nù. Ijó ló yẹ kó jó ayọ̀ ló yẹ kó yọ̀ fọjọ́ ìbí rẹ̀ tó wọlé wẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ọmọ Ògúnlẹ́yẹ ọkọ Bísí àbá ọyọ̀ àbá ọjọ́. Èmi Àjọkẹ́ Adé mo tún ti dé bí mo ṣe ń dé o. Àṣàbí dákun bá mi ṣe rù mí kówé wa o. ṣé nítorí ọjọ́ ìbí bọ̀dá Àkànní yìí náà. lónìí ọjọ́ ìbí bọ̀dá Àkànní ọmọ òsè pààrọ̀ pẹ́pẹ́ yóò pọn mọ́. pẹ́pẹ́ yẹn gbọ́dọ̀ pọn mọ́. àwọn Àjọkẹ́ ń kọ́ ní. àwọn Àjọkẹ́ ń bọ̀ wọ́n ń bọ̀. ojú gbòòrò òjò yá o. ẹ mọ̀ fún owó sẹ́látọ̀ wà ní. látàrí ẹ̀ tí kò dirun tẹ̀ ń dì yìí. òun náà là ń ṣe lọ́wọ́. ó yẹ ẹjẹ́ ṣe kíákíá o ẹ mọ̀ péjọ tábà jó lóde tí ó yẹ wá ó yẹ ká jó òun lé á tó lọ. òótọ́ ni. tó bá rí bẹ́ẹ̀ ẹjẹ́ ṣe gbàràjì. Ìbà lọ́wọ́ Elédùmarè ọba tó nílé ayé o. Ìbà Ọlọ́run ìbà ènìyàn ìbà gbogbo olùgbọ́ àwa gbogbo yín pátá la kí a ò lólòdì kankan. Ewúrẹ́ tó wọlé tí ó kágò yóò dẹran àmúso àgùntàn tó wọlé tí ó kágò yóò dẹran àmúso. Ìbà lọ́wọ́ Elédùmarè tí ò ní jó bu wá nírú ṣe bọ́rin àrùkù tí a bá lẹ́nu ọ̀gá wa ni tiwa làṣà náà ni àwa kọ́ Ọlọ́run ọba mọ́ ni. Ìjọyà o lùlù fún àjò ìjọyà o lùlù fún àjò Àyànwálé onílù wa lùlù fún àjò. Ìjọyà o lùlù fún àjò ìjọyà o lùlù fún àjò Àyànwálé onílù wa lùlù fún àjò. Olúkáyọ̀dé Àkànní ikọ́ ọmọ òṣèpàrọ̀ ẹni bá ní òkú aṣáájú rẹ̀ kú ẹni bá ní ònù aṣọnù bí òkú ọ̀pọ̀ lẹ́jọ́ wáyé lọ́jọ́ òní ò tí wọ́n ti kú tí wọ́n ti nù. Ijó ló yẹ kó jó ayọ̀ ló yẹ kó yọ̀ fọjọ́ ìbí rẹ̀ tó wọlé wẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ọmọ Ògúnlẹ́yẹ ọkọ Bísí àbá ọyọ̀ àbá ọjọ́. Èmi Àjọkẹ́ Adé mo tún ti dé bí mo ṣe ń dé o. Èmi lọ́mọ elépè òjé woro kó òjé woro gbóko ọmọ elépè òjé kulu kó òjé kulu ó gbọ́dọ̀. Èmi ni mo sòlẹ̀kẹ̀ mẹ́wọ̀n dí tó dàbí ìyàwó nílé àwọn bàbá tèmi. Mo ní bá mo jọ ṣòkòtò yóò jọ kíjí pa mo dúpẹ́ mo jọ̀gá mi tó kọ́ mi. Mo ní àràbà ni bàbá ṣe bẹ́ẹ̀ ni abálàbà ni bàbá. òótọ́ ní bẹ́ẹ̀ náà ni mo rọ́mọ kí Àṣàbí àbí lọ́jẹ̀ ọmọ Àlàní. Ìlọrin nílùú bàbá mi tán ti bí mi lọ́mọ èmi lọ́mọ àfọ̀njá ẹnu dùn júyọ̀. ìlú tó tóbi tí ò léegun ẹ̀sìn léegun wa ọkọ̀ lóró ibẹ̀. mo bá wọn nílé ọgbọ́n mo bomi ọgbọ́n mu tiwa làṣà náà ni òun ló kọ́ mi níṣẹ́ ọgbọ́n bẹ àṣà wa. Tiwa làṣà gbéra ńlẹ̀ òdìdé ohun ilẹ̀ láyé kúkú fẹ́ gbọ́ ọgbọ́n ń bẹ àṣà wa. àmọ̀mọ̀ tún ti dòde ará ilé ẹ sáré wá èrò ọ̀dàn ẹ̀dà gírírí wá o ẹ wá gbóhùn ẹnu mi. ìbà yìnyín tán Elédùmarè ọba tó nílé ayé ẹ jẹ́ ojú wa ṣe nítorí ọlọ́jọ́ ìbí tòní. Olúkáyọ̀dé o Àkànní ikọ́ máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ọkọ̀ Lábísí mo ní o máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ṣe bọ́ lọ́dún ní kúkú mọ́dún rẹ̀ lọ́dún
bẹ́ẹ̀ ni olóṣù ní kúkú mọ̀ọ́sù rẹ̀ lóṣù o bó ti wá sọdún èyí náà igbá léèrè ilé ni ó máa lé sí àwo léèrè ilé ni ó máa lé sí ìgbà tó ń lò yí Elédùmarè ò ní jẹ́ òun ọ́ ọjọ́ náà rèé bí àná tí yeye bí ọ sáyé ọjọ́ 21 oṣù kẹfà June 21 kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ọdún yí wọnú ọdún tó fi wá kúrò lọ́mọ àgbékọ́rùn lọ sóko Àkànní ìkọ́ mo ní o máa gbóhùn ẹnu mi ọmọ aráyé ò ní ṣe sí ọ̀sọ́rọ̀ títì ẹ ikú arí ọkété àrùn arí ọkété tòfò tààrùn ó máa gbénú ìgbẹ́ mo ní kí towó tọmọ fìlé rẹ̀ ṣe bùgbé títí dọjọ́ ogbó Àkànní ìkọ́ bá mi sàmì ọ̀rọ̀ mi ẹni bá ní okú aṣáájú rẹ̀ kú o ọ̀rọ̀ bí ẹkún ìbáwòkó nílé ayé Ayọ̀dèjì Àkànní mo ní o máa gbóhùn ẹnu mi tá a bá ní ká máa dọ́gbọ́n ṣe bó lójú ẹni tó lè rọ́gbọ́n dá o tá a bá ní ká gbọ́ pẹ̀lẹ́ ọ̀rọ̀ kalẹ̀ èèyàn tó mẹnu awó sí ò tó nǹkan gbogbo olùgbọ́ mi ọgbọ́n wù mí mo wọ́gbọ́n títí mo fi délé ọgbọ́n o ìmọ̀ wù mí mo wá mọ̀ títí mo fi dótú Ifẹ̀ mo bá wọn nílé ọgbọ́n mo bomi ọgbọ́n mu mo bá wọn lótú Ifẹ̀ mo bomi mọ̀ sọ̀rọ̀ nínú ká gbọ́n sásá ká lọ́gbọ́n lórí ká jára mọ́ṣẹ́ ọlọ́gbọ́n ni mo bá ṣe n ò bómùgùn èèyàn ṣe ọmọ Ògúnlẹ̀yẹ Òkèrè nínú ọgbọ́n òwò kò lè yà mí lẹ́nu rárá mo ní bọ́mọ òjọ́ ṣòkòtò ebi ó jọ kíjìpá Olúkáyọ̀dé jọ bàbá rẹ̀ níbi ká tẹpá mọ́ṣẹ́ níbi ká ṣòwò ká gbéṣẹ́ àgbẹ̀ lárugẹ ọmọ Ògúnlẹ̀yẹ Òkèrè ọmọ tó bá gbọ́n ò lè bá pèlè ìyá rẹ̀ kó sasọ dá o ní iṣẹ́ àjẹbí ni ta lèèyàn tí ó sọ pé òun ọmọ àdúgbò là ń jẹ nísòkùn lọ́yọ̀ọ́ ilé ṣe bọ́lú olúwa là ń jẹ poultry farm la pè títí tó di là ń jẹ lóde Ọ̀yọ́ ọkọ̀ Fọlákẹ́mi jọlé olúwa títí tó fi dókè òkun kò síbi tọ́wọ́jà ìrìn rẹ̀ ò dé nílé ayé bó ti ń ti Canada bọ́ sílùú ọba bẹ́ẹ̀ ló ń ti Jámánì lọ sí Faransé ọmọ Ògúnlẹ̀yẹ ìrìn àjò títí ló bá fàdàgbà ìrìn àjò sí Amẹ́ríkà Olúkáyọ̀dé o ìwọ náà ní Kebis poultry farm Kebis archery Kebis motor ìmùlẹ̀ ti wà làṣà ṣebí láti kékeré la ti ń bára wa bọ̀ láì yára wa mo ní ọlá rẹ tó ń rewájú ò ní relẹ̀ láéláé Àkànní ìkọ́ máa gbóhùn ẹnu mi n ó kì ọ́ bí ológun ẹrú o n ó kì ọ́ bí ọlọ́gbọ́n ìwọ̀fà mo ní n ó kì ọ́ délé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ Olúfọ́ Adémọ níṣẹ̀gí adé rẹ̀ ò níye ṣèbádé ńláńlá ládé ọba Àkànní ìkọ́ mo nínú ilé àwọn bàbá tẹ̀yìn mo bá wọn jógbìn lóró ìlú ilé mo mẹ́gbàá jó mo mẹ́gbàá àwòrán lẹ́yìn odi mo bá wọn jógbìn mo délé mo bá àlejò mẹ́jọ mo ní wọn ó jẹ wọn láwọn ò jẹ mo ní wọn ó mu wọn láwọn ò mu mo wé epo dọ́jà n ò répo bẹ́ẹ̀ o mo wá lákàrà dọ́jà n ò rákàrà yẹn èyí tí mo bá lọ́jà bí àdí lórí o gbogbo lè yan tantantan Olúkáyọ̀dé Àkànní ìkọ́ mo ní o máa gbóhùn ẹnu mi ìwọ ṣòwò àdí kémi ó ṣòwò àdí mo níta ni ó ṣòwò àdí tí ò ní sojú rètérètè nílé bàbá tó bí ọlọ́mọ ìrò àdìkún ẹrú ìlàwẹ̀ òrèlú tí mo níyọ̀ mo jà tẹ́ mo lépo nílé mo jẹ́ là funfun mo lẹ́ni nílé mo sùn lẹ́ẹ̀kan mo láṣọ nílé mo rìn òòrè balùwẹ̀ ọmọ Ògúnlẹ̀yẹ máa gbóhùn ẹnu mi mo ní bébí ń pa ni àmọ́ àdáná bó gbẹ́ngbẹ́ ní àròdò ògbẹ́ ló gbẹ mí lóròlú ilé mo gbáwẹ̀ rodò n ò mẹ́ni gbáwẹ̀ lọ́wọ́ mi n ò mèèyàn tó ní gbáwẹ̀ kalẹ̀ ooo ìgbà tó tún yá mo mẹ́ni tó gbáwẹ̀ lọ́wọ́ mi mo mèèyàn tó ní gbáwẹ̀ kalẹ̀ ọmọ náà ló gbáwẹ̀ lọ́wọ́ mi ṣé bọ́mọ ni ó gbáwẹ̀ lọ́wọ́ gbogbo wa Ayọ̀dèjì ooo òrèlú nílé ọmọ kẹláwẹ̀ àbá tí wọ́n ń dá nílé Olúfọ́n wọn ò torí ẹlòmíì dá torí irú àwa yìí náà ní ìlú ẹ̀gbìn tí wọ́n ń lù níláre mo ní wọn ò torí ọmọ ẹlòmíì lù ṣebí torí irú àwa yìí náà ní tí wọ́n bá ń pe Olúfọ́n Adé ò gbọ́dọ̀ mẹ́mu irọ́ ni wọ́n ń pa òrèlú ọmọ kẹláwẹ̀ Ayọ̀dèjì o Àkànní o ọkọ Fọlákẹ́mi o mo ní ògbéra ńlẹ̀ wo mò ń ké sí Àkànní ìkọ́ máa gbóhùn ẹnu mi Ọ̀yọ́ ni ọ́ Ọ̀yọ́ máa láàfin ojú pàṣẹ kẹrẹmọ́dẹ̀ ọmọ Àtìbà ìlú àtàndá lówó lódù bí ìyèrè bàbá Fúwádìí Ọ̀yọ́ mọ̀ mí bàbá ọmọ ní mọ́mọ́ bàbá èèyàn àmọ̀yàn
mo ní méje méje làkọ́mọba Adéyẹmí lóde Ọ̀yọ́ ilé ìlà tiri lákó ìkàn tiri wẹ̀wù ẹ̀jẹ̀ ìkóǹkóso tiri pẹ̀kú ìwọ̀ tiri pẹja ọkà bàbà tiri sólóko bọ́mọdé ó bá gbàjẹ́ lóde Ọ̀yọ́ ilé títiri ni wọ́n tiri bẹ̀ǹbẹ̀ ń dúgbùgbù àgbà gbàgbà gbùgbù lóde Ọ̀yọ́ ilé onílù débẹ̀ ó dá wọn lápò ó dá wọn lọ́rùn Ọ̀yọ́ lọ́ba wà ọba òrìbì kan Ọ̀yọ́ lọ́ba wà ọba ọ̀ràjò Ọ̀yọ́ lárinrin Ọ̀yọ́ dùn ó dùn yín lọ Ọ̀yọ́ lárinrin Ọ̀yọ́ dùn ó dùn yín lọ ìlú Ọ̀yọ́ máa wù mí o Ọ̀yọ́ lárinrin ìlú Ọ̀yọ́ máa wù mí o Ọ̀yọ́ lárinrin. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o ó bàjẹ́ tì láti bà Olúkáyọ̀dé ọmọ òsè pààrọ̀ o ọkọ Lábísí ìkẹ́ olúwa ni wàá gbó bí olúgbógbó ti ń gbó o ọ̀rẹ́ olúwa ni wàá gbó bí olúgbógbó ti ń gbó olúwa ló ní mí ní wàá wá gbó bí àwọn àgbà kan tí wọ́n fọmọ owú sóńdè ọ̀run tó wú yọ títí tó wú dókínní Fọlákẹ́mi aya rẹ ní bó ti wù kó o pẹ́ nílé ayé o ìbànújẹ́ ò ní kẹ́yìn rẹ ò ní fojú kan sàárè ọmọ láṣẹ Èdùmàrè tó bẹ́ẹ̀ ò mìírin ẹ ò gbóhùn erin ni bẹ́ẹ̀ ò mọ̀ọ́sà ẹ ò jí ọlọ́bẹ̀ mo ní bẹ́ẹ̀ ò mọ̀ mí ṣe bẹ́ẹ̀ gbóhùn ẹnu mi Adéwùmí Àjọ̀lẹ̀ mi ń jẹ́ ìkọ́ olókùn ní òlẹ́sìn akéèkúyá ọmọ oníyé epo àpèjẹ́ ẹni tí wọ́n ń pè ní tiwa làṣà ọmọ Olúfọ́n adé òwe ọmọ Olúfọ́n adé òwà ọmọ Olúfọ́n adé òwe ọmọ Olúfọ́n adé òwà ìwọ lòrèlú mo níyọ̀ mo jàtẹ́ ọmọ Olúfọ́n adé. Ọmọ Olúfọ́n adé òwe ọmọ Olúfọ́n adé òwà ìwọ lòrèlú mo níyọ̀ mo jàtẹ́ ọmọ Olúfọ́n adé. Ìgbà ọdún kan o. Àmì o àmì àṣẹ. ìjọyà o lùlù fún àjò ìjọyà o lùlù fún àjò Àyànwálé onílù wa lùlù fún àjò. Ìjọyà o lùlù fún àjò ìjọyà o lùlù fún àjò Àyànwálé onílù wa lùlù fún àjò. Olúkáyọ̀dé Àkànní ikọ́ ọmọ òṣèpàrọ̀ ẹni bá ní okú aṣáájú rẹ̀ kú ẹni bá ní ònù aṣọnù bí òkò ọ̀pọ̀ lẹ́jọ́ wáyé lọ́jọ́ òní ò tí wọ́n ti kú.